jíire lónìí mo rìn kore mo bó lóríire pàdé nílé eré mo ti rádú mo rówó mo rọ́mọ mo rìnrìn gbẹ̀rẹ̀ mo pàdé Olúmúyìwá ẹni aráyé ń pọ́n lé tólúwa ń tì lẹ́yìn. ìwà rere ó yàtọ̀ sóríire oríire ó yàtọ̀ sínú re inú re yàtọ̀ síṣẹ́ ire iṣẹ́ ire tó yàtọ̀ sẹ́sẹ̀ ire. Àkúrẹ́ ni mo lọ tí mo bólóde pàdé tí mo ṣe kòńgẹ́ ẹni tó ní gbogbo rẹ̀ lójú ọ̀nà. ẹni re lolúmúyìwá ẹni re ni ẹni re ládùkúbánà ẹni re ni ẹni Ọlọ́run dání kò ṣe é farawé ìwà ìrẹ̀lẹ̀ tó níyẹ̀ àjogúnbá ni onísùúrù balówó má fi gbéraga àdùkúbánà ẹni re ni o. Dr. Barrister Olumuyiwa Cubana ọ̀mọ̀wé ní agbẹjọ́rò ni ọmọ Àkúrẹ́ lómi méje apèjèjì lálà. Àpọ́nlé kankan ò sí fẹ́ni tó lówó tí ò níyì láyé ẹ̀dá tó bá lówó tí ń fowó ṣàánú nírú àwa la lè kọrin fún tá a lè gbé lárugẹ. Àwọn alówó má jayé alówó má lè na ara wọn ni wọ́n ń ṣe. Ìbùkún bẹ fúrú adú tí ń fowó ṣàánú ẹ̀dá bí irú wọn lolúwa ń tì lẹ́yìn. Cubana wọ́n ní wọn ò mọ̀dí táyé fi ń yẹ ọ́. Olúmúyìwá ẹ jẹ́ kí wọ́n bi Google léèrè àwọn tó rí ń ta ohun tá a gbọ́ pé wọ́n ń sọ ní pósó oògùn owó ni. Ìgbà tọ́dún ọlá lọ́lọ́lọ́ àtowó àtọlà ọ̀tán nílé adú wọ́n ní ṣe lómi lùkúdì. Mi ò rò pé wọ́n máa dú o mo mọ̀ pé tí wọ́n bá rí Cubana sójú wọ́n tún lè wárọ̀ mí pa inú fẹ́lẹ́ tẹbi kọ́ lẹ́gẹ́lẹ́gẹ́ olówó ni Sylvester ò nínú tó lè gbé kèrègbè sí ká tó wá sọ pé omi lùkúdì. ẹ̀dá tó bá ń ṣiṣẹ́ rere olówó tó bá ti ń fowó ṣàánú omi òkun ni wọ́n ayé ò lè rí di wọn ò lè rí wọn gbéṣe. aṣọre mọ́sìrègùn ò lè kó sí páńpẹ́ ayé torí pé ojú olúwa ń bá wọn kiri. àgùntàṣọ́lù ọ̀rẹ́ mi ò ní kú láéláé mọ́rẹ́ni rere bá rìn jàgín ní yòdò. àsìkò ló tó olúwa ló gbé Sylvester jáde. ẹyẹ bínú orí fífapájánú ò lè ṣe yín lóore. lékeléké ń gbé nígboro àparò ń gbé lóko. ọ̀nà dà tí ó fi mọ bí lékeléké gbé ń fọṣọ. inú erukuru nílé àparò inú erukuru ló ti ń ṣeré tó ti ń jẹun. etí omi tó mọ́ lóló ní lékeléké gbé ń najú tó ti ń jẹja tára rẹ̀ ń dánmìnì jọ̀jọ̀. kábìnì nílé ọlá kò pé kí wọ́n fọláràn ni kábìnì nílé òtòṣì kò ní ká tòṣì láyé. ọmọ ènìyàn ní túnra wọn bí ọmọlúàbí ọ̀kan bá a ṣe bí ni ìwà ẹ̀dá ní jẹ́ àpeni lọ́mọlúàbí ènìyàn. ẹnìkan kì í dáa tán pátápátá o ṣùgbọ́n Dr. Barrister Olumuyiwa dáa. Dr. Barrister Olumuyiwa adúṣènìyàn ó nínú rẹ̀ ó sì níwà rẹ̀ kì í ṣolóore tí í ṣìrè fún olóore tí í bini ni pé lágbájá ṣé wọn ò ní ìdí oore ni. ojoojúmọ́ làwọn èèyàn ń péjọ sílé Barrister wá ń dúpẹ́ oore tí kálukú máa ń sọ tẹ́sítímọ́nì tó yàtọ̀. látọdún 2010 ni Cubana ti bẹ̀rẹ̀ sí fáwọn ọmọ Ondo State ní scholarship lọ sílé ìwé gíga. Barrister Ọmọlájà Ayéòdení Dr. Roslyn Adéyẹmọ Engineer Abdulrasaq Jọláyẹmí ń kọ́ ara àwọn èèyàn wọ̀nyí ló ti jáde lórí scholarship Cubana. Mr. Ìṣọ̀lá Ayéyẹmí ó ti di architect scholarship Olúmúyìwá adúni. Mr. Ashiru Òṣìyẹmí BSc Mathematics nínú scholarship Cubana ni àìmọye tó ti dolóríire. Adéyẹmí ọmọ Ondo ẹ̀gìn ń kọ́ o ṣé bára wọn náà ló wà. ẹ̀yin tí mo bá dárúkọ ẹ mọ́ fi ṣèbínú o. ọ̀rọ̀ ìrègùn kọ́ ṣé ni mo rò pé ó yẹ ká yán díẹ̀ nínú orúkọ ẹ̀yin tí mo mọ̀ tó wá dúpẹ́. ogunlọ́gọ̀ ẹlẹ́gbẹ̀lẹ́gbẹ̀ orúkọ ńkọ́ tí wọ́n lọ ṣalalu àwọn bíi 57 la rórúkọ wọn kà nínú ìtàn. Barrister Olumuyiwa adú o. àwọn ọmọ bíi 72 ló fi ṣẹ́nu ẹ̀kọ́ sẹ́. àwọn èyí tó gbórí dúró nínú wọn wọ́n ti ṣe freedom pátápátá gbogbo wọn ló ra irinṣẹ́ fún tó tún fún lówó ṣọ́ọ̀bù tó sì tún ṣe.
wọ́n tó 57 tí wọ́n wà ń kó lọ́jọ́ tí mò ń wí tí wọ́n ṣe freedom ní 2021. ọ̀pọ̀ àwọn ọmọ Ondo State tí wọ́n ń bẹ nílùú òyìnbó lọ́wọ́lọ́wọ́ àìmọye wọn tó ṣe pádú ló fún wọn lówó tíkẹ́ẹ̀tì lẹ́yìn tí wọ́n ti gba fíṣà fúnra wọn. àìmọye mùsùlùmí tó ń fún lówó mẹ́kà lọ́dún. Cubana ọkùnrin takuntakun ọkùnrin gbẹngbẹng bí etí di ògúnmọ́bìnrin kàkà bàjà. ojúṣe olówó ni Barrister Olumuyiwa ka oore ṣíṣe sí. ó ní ẹ̀tọ́ ẹni tó ní ni kó lọ fẹ́ni tó kù díẹ̀ fún tí ń tọrọ. Olumuyiwa adú ààrẹ atúndùṣe ọmọlúàbí oòdùà àgbáyé olúwa dá ọ tán ìwọ yàtọ̀. Cubana ń ṣe bẹbẹ nílẹ̀ yìí o ó ń ṣe bẹbẹ àwọn ọ̀tá láwọn ò rí. ẹ̀yin ò lè rí torí ẹ̀yin olóore lọ́wọ́. ẹ̀yin ò lè rí torí ẹ ò lè dá nǹkan rè ṣe. Cubana ń ṣe bẹbẹ ẹlẹ́yin orí. Cubana ń ṣe bẹbẹ nílẹ̀ yìí o ó ń ṣe bẹbẹ àwọn ọ̀tá láwọn ò rí. ẹ̀yin ò lè rí torí ẹ̀yin olóore lọ́wọ́. ẹ̀yin ò lè rí torí ẹ ò lè dá nǹkan rè ṣe. Cubana ń ṣe bẹbẹ ẹlẹ́yin orí. kò pẹ́ tó yé mi wípé Alaanu ni bàbá tó bí ọ abájọ wọn bí ọmọ oore ṣíṣe ni mo gbọ́ tí wọ́n ní bàbá rẹ ló fi wá jọ ṣé ẹ lè káyé kìrìsìtẹ́nì tí ń kó lọ sí Jerúsálẹ́mù lọ́dún ni abájọ tọ́lá rẹ̀ ń pọ̀. àwọn tí wọ́n lówó kọjá Cubana nílẹ̀ yìí ń kọ́ ṣebíṣe ni wọ́n fọlọ́pàá sọ́lé tí sọ́jà ń tẹ̀lé wọn kiri nígboro. ta ló tó wọlé ọlá rẹ̀ kájá ọmọ gẹ̀jẹ̀ bí bàbá olówó yọjú lójú fèrèsé síkírọ́rìtì á ní bàbá ò sí nílé gbígbéra wọn pamọ́ lójoojúmọ́ ni fún mẹ̀kúnnù. ẹ worú Jùmọ̀kẹ́ Adéríbigbé tó lẹ́sídẹ̀ǹtì lórí ọ̀kadà ní December 2022 nígboro Àkúrẹ́ lọ́ba Adésídà road ọmọ iléèwé fúta ni ó jọ ọmọ ọdún 21 Àkúrẹ́ ní bàbá Ìjẹ̀ṣà ní màmá ẹ̀. kì í ṣe pé Cubana gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún ìgbà tí wọ́n wówó pé kí wọ́n mọ́ lè gé ẹsẹ̀ ọ̀tún ẹ̀ lẹ́ni tó lásídẹ̀ǹtì lórí ọ̀kadà tó tún jọ ọmọ ilé ìwé lẹ́nìkan wá sọ fún bàbá Jùmọ̀kẹ́ wípé kó sọ fún dókítà kí wọ́n mọ̀ tí ì gé. ó ní ọkùnrin kan ń bẹ Barrister Olumuyiwa adú ló ń jẹ́ ó ní alágbàká ní ń gbé ó ní tá a bá rí i gbogbo rẹ̀ ó dẹ̀rọ̀. mo rò pé wọ́n fura pé adú ti wà lákùúrẹ́ o wọ́n ló yá wọ́n ń lọ ìgbà tó kù bí ilé méjì kí wọ́n délé adú Jagunlabi tó ń mú wọn lọ lọ́ba rọra dúró lẹ́gbẹ̀ẹ́ kan ó ní kí wọ́n máa lọ ọ̀nà wọ́n sílé adú ó padà sẹ́yìn. ǹjẹ́ kí ló dé ṣe bó ló fẹ́ mú wa débẹ̀ ni kí ló dé tó tún padà. ó ní kò pẹ́ jọjọ nínú oṣù kẹjọ 2022 yìí ló bá ń sanwó lápò tó di gbèsè. ó ní láì tí ìkádùn sọ́wọ́ yẹ kóun ó tún mẹ́lòmíì lọ ni ó ní kí wọ́n máa lọ. ó ní kí wọ́n lọ kanlẹ̀kùn ilé ẹ̀ yóò sí. bàbá Jùmọ̀kẹ́ wọlé Cubana ẹ̀rín ló bá jáde ọmọ wọn ti wà ní Lọ́ńdọ̀nù. Dr. Barrister Olumuyiwa adú ààrẹ atúlùṣe ọmọlúàbí oòdùà àgbáyé ọdọọdún ló máa ń lọ san gbèsè àwọn aláìsàn tára wọn ti yá lọ́sibítù tọ́sibítù ọ̀jẹ́ kí wọ́n relé wọn torí pé wọn ò rówó ọsibítù ọ̀hún san. ààrẹ ni tó bímọ sílé ìwòsàn tó fọmọ sílẹ̀ síbẹ̀ tó sì ná pápá bora nítorí owó operation ọ̀pọ̀ ló sá lọ tó fàya sílẹ̀ sílé ìwòsàn. àwọn ìyálájẹ àwọn ìyálọ́jà àwọn ni wọ́n tún lè sọ nípa Cubana. àwọn oore tó ń ṣe láàrin àwọn olùṣòwò kò kéré ó fún wọn lówó kúnṣẹ́ kí wọ́n lè rajà kọjá wọn. ọ̀pọ̀ yádrẹ́sà ló ra dráyà fún dráyà tó lé ní 200 pieces ló rà. àwọn télọ̀ ṣe bó láǹfààní tí wọ́n ń jẹ lára Cubana tó jẹ́ kí wọ́n máa pariwo rẹ̀ káàkiri ìgboro. ọ̀pọ̀ ló gba jẹnẹrétọ̀ láì tilẹ̀ mọ̀ wọ́n rí. sáà lè káyọ ọlọ́kadà tó délé adú Cubana tó tún ṣoríire. àìmọye ẹni tó gbé takisí fún láàrin ìgboro àìmọye ẹni tádúró ẹ̀rọ ìlọ̀gì fún ẹ̀rọ atáńkọ́ ó lágbára kò ló ń kà. mo kí ọ Barrister Sylvester gbogbo ìlú ló ní ká kí ọ MC ẹ̀mọ́ o ló tún sọ̀kan fún mi lára oore tó ti ṣe. wọ́n ní láńlọ́ọ̀dù kan ló dẹrù ẹnìkan síta lókè Ìjẹ̀bú tó gbọ́ tó tún ṣàánú ẹ̀.
ìyàwó gbọ́mọ tuntun ọmọ oṣù méjì lọ́wọ́ ẹ wá lé wọn jáde nítorí pé ọkọ ìyàwó òrówó lé san ẹ rántí o owó àtàn ọmọlúàbí ní òkú ẹ jẹ́jẹ́ ká mọ̀ ṣiṣẹ́ rẹ̀ òdodo ni pé tọ́nà kan ọ̀bá dí ọ̀nà tó tuntun kì í là ẹ wo bí ọ̀tá lé wọn dé láńlọ́ọ̀dù wá lé wọn débi rere nítorí ọmọ tuntun barista adú fi wọ́n sòtẹ́ẹ̀lì fọjọ́ pípẹ́ títí tó fi bá wọn sáré kọ́ 2 bedroom flat ẹ̀ríṣẹ́ ọlọ́run bọ́ bá ṣe pé ṣòro láńlọ́ọ̀dù ńkọ́ ṣé wọ́n lè débi àánú wà láńlọ́ọ̀dù lé wọn jáde ní June 2020 wọ́n kó lọ sílé tuntun ní September 2020 ẹ wá wo ṣé ọlọ́run olúwa ọba tó dá wa olóore àánú tí Adu Cubana ń ṣe nílẹ̀ yìí ò kéré ó tóbi yéye kò ṣeé ròyìn. Dr. Barrister Olumuyiwa Adu olúwa ló lè san lẹ́ẹ̀san oore òun gan òmòye àwọn èèyàn tó ti fún ní mọ́tò tó ti fún lówó ṣiṣẹ́ ó lé ní 200 ọmọ tó ti bá wáṣẹ́ ìjọba ẹ lọ Ìbàdàn ẹ lọ Èkó ẹ lọ Àbújá tàkúrẹ́ gan ò ṣeé ròyìn. láyé COVID-19 àṣìráwọn èèyàn tí ròyìn àwọn ẹrù tó pín oúnjẹ lóríṣiríṣi ìrẹsì gàrí èlùbọ́ ẹ̀wà òróró títí dórí magi iyọ̀ ṣúgà lọ́pẹ́lọpẹ́ Adu Cubana lórin tí wọ́n ń kọ kiri orin Adu Cubana ó ṣe ó ṣe ó ṣe ó ṣe o orin ọpẹ́ ṣá lẹ́nu gbogbo aráàlú tí wọ́n ń dúpẹ́ ṣá ní COVID-19 lọ́wọ́ Cubana ohun ẹ̀rí ẹ̀rọ ohun t'Olúwa ń fẹ́ l'Adu ń ṣe ẹ̀gẹ̀ òpé kóyin má dùn ẹ lọ rèé gbé jẹ́ ohun ẹ̀rí ẹ wí àgbá òfìfo ní dún worowóró ààrẹ atúlùṣe ọmọlúàbí Oòduà àgbáyé jẹ́ kí wọ́n máa bá kádàrá jà kádàrá ò ṣeé bá wí jọ́ onítẹ́tẹ́ tó ń ta kádàrá òfo ní í jẹ ẹni ayé ń fẹ́ lọ́lọ́dùmarè ń fẹ́ tarúgbó tóbi dẹ pariwo Cubana. ohùn wa ní là ń gbé lárugẹ. lárugẹ lárugẹ lárugẹ. ohùn wa ní là ń gbé lárugẹ. lárugẹ lárugẹ lárugẹ. Adu Cubana ọmọ rẹ ni. ohùn wa ní là ń gbé lárugẹ. ẹ bá wa gbé Cubana yìí lárugẹ. ohùn wa ní là ń gbé lárugẹ. ta ni Dr. Barrister Olumuyiwa Adu níbo ló ti wá níbo ní ti ń bọ̀ gan níbo ní ń lọ àsìkò sí fún mi nínú rẹ́kọ̀dù orin ewì èyí rárá ta ni Adu níbo ló ti wá báwo ló ṣe jẹ́ níbo ní ń lọ èsì ọ̀rọ̀ ó ń bẹ nínú rẹ́kọ̀dù apá kejì tí ń bọ̀ tí wọ́n bá fi yín léèrè wípé ta ló kọrin ewì sínú àwo ta lẹni tó rẹ́ni rere tó jólóore kẹ́ ẹ sọ pé kúnlé 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 yín kúnlé ológun dúdú ni èmi lọkọ sọ́jà ọkọ̀ òṣèlú ọ̀kan ṣoṣo ọmọ líle tó dù á bí irúnmọlẹ̀ tí lé bìrì kọ̀kọ̀ nọ́mbà mi rèé 08054795965 Adu Cubana. ohùn wa ní là ń gbé lárugẹ. lárugẹ lárugẹ lárugẹ. ohùn wa ní là ń gbé lárugẹ. lárugẹ lárugẹ lárugẹ. Adu Cubana ọmọ rẹ ni. ohùn wa ní là ń gbé lárugẹ. ẹ bá wa gbé Cubana yìí lárugẹ. ohùn wa ní là ń gbé lárugẹ. Cubana.